ẹ̀yin èèyàn mi nílé mo kí ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ọlọ́run ní jẹ́ ká rí ibi ìdààmú ayé kò ní bá èmi àti gbogbo ogun tí ọ̀tá tó bá ń gbé lórí wa Ọlọ́run yóò máa dá padà sórí wọn, idà ọ̀run yóò máa dá padà sórí wọn. Gbogbo abatẹnijẹ́ pátápátá pàápàá jùlọ àwọn tí ń ba ilẹ̀ yìí jẹ́ Ọlọ́run yóò fi idà ọ̀run yóò fi dá sẹ̀ríà fún wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Olódùmarè, ọba tó tún jẹ́ ká pàdé lórí ètò yìí lónìí. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi, Jugba Master Channel náà lẹ ti ń gbọ́ wa lórí YouTube. Ṣeun Agboola lórúkọ tèmi. Àwọn èèyàn wọn ní bàbá kára fúyẹ́ Jugba Master, Pastor Skeleti Elele wòsíwòbí. Bọ́rọ̀ bá ṣe rí náà ní kẹjẹ́ ká sọ, bó bá ṣe rí náà la ṣe máa sọ, torí pé iléeṣẹ́ tiwa kò ní ṣe àbòsí ohunkóhun, àní bá wọn ṣe àbòsí láyé. Mo sọ kinní kan, ẹni tó bá ń bá mi bọ̀ nínú ètò kan tí mo ṣe tí mo ní ẹ̀yin kàndá àfà ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Òdodo ọ̀rọ̀ tó wà ńbẹ̀ bí ìsọkúsọ ló máa rí lára ẹni tí kò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Bára èèyàn bá sì kọ òdodo ọ̀rọ̀, bó bá rẹ́ni sòótọ́ ọ̀rọ̀ fún, ìkàlẹ̀ nìyẹn máa jẹ́ lójú ẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá, pàápàá jùlọ ẹ̀yin ẹlẹ́sìn Islam, ẹ̀yin ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ọ̀rọ̀ tí mo mú wá yìí ọ̀rọ̀ tó yẹ ká jọ gbé yẹ̀wò ni. Kí ló ń ba orílẹ̀-èdè yìí jẹ́? Kí ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́? Àwọn kan ní bí ilé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Ok, àwọn àgbà tún wá ní bọ́mọ bá gbọ́ngbọ́n kúkú lẹ́ẹ̀rùn, àwọn òbí àgbọ̀ngbọ̀n sísìn sípàdò. Nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èkejì tí mo sọ yìí pé tọ́mọ bá gbọ́ngbọ̀n kíkú lẹ́ẹ̀rùn, ìyẹn ni wọ́n ń pè ní solution. Mo ní kí ló ń dá wàhálà lẹ̀ lórílẹ̀-èdè yìí àti nílẹ̀ Yorùbá? Àwọn aṣíwájú wa tí wọn ò pèsè ohun tó tọ́ fún àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀ lásìkò tí wọ́n nílò ẹ̀. Àwọn kan ń gbìyànjú, kì í ṣe gbogbo wọn. Àwọn kan ń gbìyànjú ṣùgbọ́n síbẹ̀ kò tó. Ká wá gbà pé nǹkan ò lè tó. Ọlọ́mọjà wáyé ká máa lè. Torí àwọn ibìkan wà wọ́n rọrùn, wọn ní tádé ṣùgbọ́n wọ́n rọrùn, ìrọ̀rùn wà nílùú wọn ju tiwa lọ. Ọlọ́run bá wa ran àwọn aṣíwájú wa lọ́wọ́. Ọlọ́run tún lè jẹ́ kí ọwọ́ wọn gbé sókè láti rántí àwọn mẹ̀kúnnù tí yà ń jẹ. Àwọn tó sì rántí mẹ̀kúnnù nínú wọn, Ọlọ́run ní pé wọ́n nípa. Ṣùgbọ́n nǹkan tó ń dá wàhálà lẹ̀, ọ̀rọ̀ ẹ̀sìn ni o ló pọ̀ jù, àti ọ̀rọ̀ ẹ̀yà. Wọ́n ní bọ́mọ àlè tí ò bá tí ì dàgbà nínú ilé ni wàhálà ò ní sí o. Ọmọ àlè ti ń dàgbà nínú àwọn tó gbé ẹ̀sìn lórí. Mi ò sọ nípa ẹ̀sìn ẹyọ kan, mò ń sọ nípa gbogbo ẹ̀sìn tí kì í ṣe ẹ̀sìn ilẹ̀ Yorùbá. Ẹ kọ́kọ́ mọ kinní kan, dandan kọ́ ni kéèyàn ó ṣe ẹ̀sìn. Dandan kọ́, ẹ̀dá tọ́lọ́run ń dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀sìn tí wọ́n ń sìn tó bá gbàdúrà nínú ẹ̀, ó lè má gbà kó jẹ́ pé ó dìgbà tó bá wọnú ẹ̀sìn míì, regardless wípé ilé tí wọ́n ti bí. Àìmọye Kìrìsìtẹ́nì tọ́nà ẹ̀ bá tọ́ kò ní wọnú Islam. Ó fi Kìrìsìtẹ́nì lẹ̀, ó wọnú Islam, ọ̀nà ẹ̀dẹ́là ìta àkọ́mọ́ látọ̀nà nù. Àìmọye Mùsùlùmí tó kúrò nínú Islam tó wọnú ẹ̀sìn míì táyé ẹ̀ sì dá. Ẹ gbọ́, kí ló fa dandan wípé ẹ̀sìn mi ló gbọ́dọ̀ ṣe?
ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣé mọ̀ pé ó ti ya wèrè. Bàbá tó bí èèyàn nú ò gbọ́dọ̀ sọ pé dandan ẹ̀sìn tí mò ń ṣe ló gbọ́dọ̀ ṣe. Nígbà bàbá yẹn ò kú lórí, àwọn àgbáyé àtijọ́ wọn ta ẹ̀sìn kankan nà, wọ́n kó èèyàn mọ́ra, gbogbo ẹ̀sìn ni wọ́n gbà mọ́ra, torí pé tó o bá ti wá ibi tó o fi ẹ̀sìn rẹ ṣiṣẹ́ ibi, ó tẹ́ wọn lọ́rùn. Irú èèyàn wo ló ń pa ní dandan fún ìran kan pé ó gbọ́dọ̀ ṣe ẹ̀sìn kan ní ìlànà tí Ọlọ́run lè yọ́nú sí tàbí tó yọ́nú sí? Irú èèyàn yẹn báyìí nǹkan ti ń ṣe nǹkan ṣe, torí bí nǹkan ò bá máa ṣe ni nǹkan tí wọ́n ń jẹ tí ò bá bá mi lára mu ó ní wọ́n á fi dandan jẹ. Ìrìn tó ń rìn tí ò bá bá mi lára mu ó ní wọ́n á fi dandan rìn. Ṣé ò rí pé nǹkan ti ń ṣe ẹ́ nínú ọpọlọ? Ètò wa ń dùn mí jù ni pé irú àwọn èèyàn ṣì wà láàrin wa, a sì mọ̀ pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n ń dáná ogun tìta ń bọ̀, kọ́lọ́n kó bá wa ṣe. Wọ́n ń pariwo ogun tìta, wọ́n pa àgbẹ̀ ń bí o, wọ́n jiyàn gbé o, wọ́n ṣe gbá o, ẹnìkan nínú ilé tó wá ń dáná ogun. Èmi mo ti ní ìṣòro pẹ̀lú àwọn ìjọba wa rí. Ẹni tó ń sọ pé ìjọba ò tó bẹ́ẹ̀, ìjọba dẹ̀ ń wòran. Ká gbà pé bóyá ìjọba ló rán níṣẹ́, ìjọba ìlú yẹn bóyá òun ló rán níṣẹ́ tó ń jẹ́, tí èèyàn bá fi láyà tó ń gbé ìgbésẹ̀ pé òun fẹ́ da ìlú rú, òun fẹ́ kí wàhálà ṣẹlẹ̀, tí ò sì fi bò, tó dẹ̀ ń sọ̀rọ̀ wípé ẹ wò ẹ jẹ́ káwọn ọmọ yín kọ́ nípa bí wọ́n ṣe ń yìnbọn. Kábíyèsí Olódùmarè, làákàyè ọmọ sí fúnrú ẹni yẹn o. Bẹ́ẹ̀ ni yẹn ṣe gbọ́n tó, òdì ní làákàyè ń bọ́ sí. Bó ṣe mọ̀rọ̀ sọ tó, ìsọkúsọ ló ń sọ. Kì í ṣòun nìkan, bí èèyàn 100 bá wà, tí èèyàn 60 nínú 100 bá fi sọ pé kíní yìí ò dáa, tẹ́yìn 10 ń sọ pé ní ló dáa jù, táwọn 10 ń sọ pé ó dáa kò dáa, ṣé bó yẹ kẹ́ ẹ gbà fáwọn 60 yẹn ni tẹ́ẹ̀gìyàn bá ń ṣe olórí burúkú ẹ̀dá? Gbogbo ẹni tó bá ní òun gbọ́n pẹ́lòmí ò gbọ́n, kí lẹ́yìn bàbá wa pè é, ẹ̀yin ìyá wa ńlé ẹni àṣìwèrè ni, ọlọ́mọ yà wá ń wèrè. Bó bá ń sọ̀rọ̀ bí máa ń wò, ẹ tún gbọ́ nǹkan kan mo tún sọ fún yín, mùsùlùmí ni mí, kìrìsìtẹ́nì ni mí, oníṣẹ̀ṣe ni mí, ṣùgbọ́n kò sí èyí tí mò ń ṣe ń bẹ̀, tọ́lọ́ ni mò ń ṣe. So wá fẹ́ sọ fún mi pé iná ni máa wọ̀ àfi tí n bá ṣe tiẹ̀. Ta ni ọ́? Oníkíni ọ́? Kí lè gbé sọ́rùn tó ń jọ ẹ lójú? Àwọn wo ló mọ̀ tí wọ́n ní kó o máa kígbe ogun? Ẹ jẹ́ n wálé, ọ̀dà ìgbọ́rọ̀ ń fẹ́ máa bí mi nú. Kò sí nǹkan tó jẹ́ kó máa bí mi nú ju kéèyàn láyàláyà kó máa níjọba ò tó bẹ́ẹ̀. Ó ní ẹ kó àwọn ọmọ yín yìnbọn, bí a ṣe ń yìnbọn kò dẹ̀ yọ sọ. Ìpínlẹ̀ tó dẹ̀ ń gbé ìjọba wà ń bẹ̀, kò ń dẹ̀ ṣe àmọ́ sí òun nìkan. Tíjọba arúbẹ̀ bá ń worú ẹni yẹn, ó fẹ́ kó àwọn tó ń gbébẹ̀ sínú ogun ni, sínú wàhálà. Àwọn kọ́ mọ́ á gbowó nílẹ̀ ibì kan, wọ́n fi máa da ilẹ̀ ibòmíì láàmú. Tó bá jẹ́ pé lóòótọ́ ìran wa, ìran Yorùbá làwọn tó ń sọ̀rọ̀ yìí, wọn ò ní sọ bẹ́ẹ̀. Kó wò sọ̀sọ̀ kó ní bí ìran rẹ̀ ò bá ṣe báyìí, wọ́n ó dáná ya ni. Ṣé dandan ni wọ́n fi ń ṣe ẹ̀sìn? Irú ẹni tá à ń sọ gangan ló ń kó wàhálà bá ẹ̀sìn Islam. Ẹ̀yin àfáà sì ń wòran. Ó jáde, ó ń sọ̀rọ̀. Mo máa nífẹ̀ẹ́ ẹni yẹn nígbà tí mo kọ́kọ́ máa ń gbọ́ gan o, mo máa ń tẹ̀lé gan. Ṣùgbọ́n mi ì mọ̀ pé làákàyè ẹ̀ ó kàn ṣiṣẹ́ dáadáa lásìkò yẹn ni ó sì ń bọ̀ wá fọ́jú pọ̀. Èmi ò ní lọ́kàn láti tako ẹ̀sìn kankan. Nígbà bàbá mi bá jẹ́ Rufai,
tí bàbá mi fúnra ẹ̀ tó náà jẹ́ mùsùlùmí, tí ìyá mi jẹ́ kristẹni, tí ìyá bàbá mi jẹ́ eégún létí, lọ bèrè lélẹ́kùrú nìbàdàn. ìranù rèé o, ìranù rèé o. lórí Abdulrahman tó pààyàn, Abdulrahman ń pààyàn, ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀. èèyàn ló kù tá a jókòó tì. ìdí tá a dẹ̀ ṣe jókòó tì kò kọjá pé nítorí ìdájọ́ òdodo. bẹ́ẹ̀ dá ọ̀bá pariwo, ẹ̀rù ń bà àwọn èèyàn nípa ìdájọ́ orílẹ̀-èdè yẹn. wọ́n ní allegedly, wọ́n ní àìmọye irú ẹ̀ ló ti wáyé tí wọn ò gbọ́ nǹkan kan mọ́. arákùnrin tá à ń sọ yìí, mufti wo ni mò ń sọ o, kì í ṣe gbogbo lẹ́yìn nǹkan tó sọ tí Abdulrahman ń ṣe o, ṣùgbọ́n làákàyè tó fi ń sọ̀rọ̀, tó fi ń tabá àwọn ẹlẹ́sìn míì. mo ń sọ nípa àwọn oníṣẹ̀ṣe tó ń pariwo pé ẹlẹ́bọ ni wọ́n. bọ́n bá jẹ́ ẹlẹ́bọ, ó ṣe fi wọ́n lẹ̀kan ṣẹbọ wọn. ṣé wọ́n gbẹ́bọ wá wájú ilé ẹ̀ ni? èwo ni kí wàhálà ó jókòó jẹ́jẹ́ kéèyàn lọ mọ́ fà á nígbà tí wọ́n ń sọrú eléyìí fún wọn, tí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí ní bú Islam, tí wọ́n ń bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló wù í? ó mọ̀ pé wọ́n ló ń fẹ́rẹ́ dẹ̀rẹ̀ ẹ̀sìn yẹn lára. òbúyẹ èèyàn oníkọ́mọ̀ bù tiẹ̀ padà, ọgbà àyàn létí oníkọ́mọ̀ gbà tiẹ̀ padà, oníkọ́ káwọ́rọ̀ kọ́ máa wò ọ̀ràn. máàmi wọ́n sọ fún ẹni, ó mà ṣe o. báwo lèèyàn ṣe gbèrú ayé wàhálà? ìwọ ló ń sọ fún àwọn èèyàn báyìí nínú ìwà rẹ pé ẹ̀sìn Islam lọ́dọ̀ tiẹ̀ kì í ṣe ẹ̀sìn àlàáfíà, ṣùgbọ́n ẹ̀sìn àlàáfíà ni lọ́dọ̀ àwọn èèyàn tó ń ṣe bó ti tó àti bó ti yẹ. àwọn bàbá wa ṣe é, àwọn bàbá ńlá wa ṣe é. kí ló dé tó jẹ́ pé ìran oníran lọ́kàn ọ́ jù mufti? ẹ̀sìn tá à ń sọ pa yìí kì í ṣẹ̀sìn bàbá ẹ̀, ọ̀yá ọgbà ni. ṣé ìwọ ìgan sọmọ Yorùbá ni ọ̀ṣà? wọ́n ní ó fi dandan ṣẹbọ, wọ́n gbẹ́bọ wájú ẹ̀ pé kò ṣe wọ́n mú ọ́n dandan ni. tó bá sọ̀rọ̀ kan, àwọn ẹlẹ́bọ orí yín burú, orí yín bàjẹ́, irú yín dẹ̀rẹ́ ẹ bú yẹn ìnífẹ́ wọn bú yín padà. I have respect for you, respect yourself. má dogun lẹ̀. òun bá àwọn Yorùbá nation, èmi ò agitate, mi ò ń ṣe mídíà Yorùbá nation, ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí. tí Yorùbá nation bá délé ní, mi ò ní sọ pé kì í ṣèràn mi, àjọjà àǹfààní ẹ̀ ni. torí kíní ìkíní wa ó yàtọ̀ sí kíní ìkíní mi. àwọn kan lọ́lọ́run ó dẹ̀ lò láti fi kíní mi lé ọ lọ́wọ́. o ò fẹ́ kí Yorùbá nation wáyé, kò sí wàhálà, àwọn àfokùn fà ọ́. ó jókòó lé ẹ, wọn àwa kànlẹ̀kùn ẹ pé o gbọ́dọ̀ ṣe Yorùbá nation. bá àǹfààní ẹ̀ bá wá dé, tó bá wá jẹ́ pé bí wọ́n ṣe agitate yẹn lóòótọ́ ó wá bọ́ sí i léyìí tọ́lọ́run ó ṣe, tó bá wá padà bọ́ sí i, tó o bá mú mi ìlú yẹn, èèwọ̀ ló mu. tó o bá jẹ àǹfààní kan nínú ìlú yẹn, poison ni, ẹ̀fún ni. torí ìwà rẹ wá dàbí ẹni pé bí èdì. má bà Islam jẹ́. Islam yìí ṣe ẹ̀sìn ogun. nígbà táwa dáyé, Islam bẹ́ẹ̀ bá ń ṣe iléyá, bẹ́ẹ̀ ń ṣàwẹ̀ àjọgbà àjọṣe gbogbo ẹ̀. àwọn kìrìsìtẹ́nì ó wà, àwa ó lọ jẹran iléyá. kí ló dé tó yẹ pé gbogbo nǹkan báyìí èèwọ̀ ni èèwọ̀ ni èèwọ̀ ni? ṣáyé wá jogun ni, ṣógun láyé ni? nítorí ẹ̀sìn ṣógun láyé ni? kí ìṣòro ẹ̀ gan? kí ni ìdààmú tó dé bá ọ gangan lórí ẹ̀sìn yìí? èmi ò mọ̀ èrò pọ̀ ọmọ Ọlọ́run, torọ́ Ọlọ́run lè máa mọ̀ ọ́, o tún ń bú àwọn àáfà ẹgbẹ́ ẹ̀. ó mú àwọn àáfà ẹgbẹ́ ẹ̀. kí wàá ní ìyàtọ̀ báyìí? àwọn tó dá wà nù àáfà wọn pọ̀ dáadáa o. ẹ̀yin èèyàn mi, ẹ má jà máa bú gbogbo àáfà, ṣùgbọ́n yẹ ká àáfà ò níṣẹ́ lọ́wọ́. kò sí ti ń jẹ́ àáfà tí ò níṣẹ́ lọ́wọ́. àáfà tí ò níṣẹ́ lọ́wọ́ padà ya ọ̀daràn, tí ò ní jẹun ni. mo ti sọ, iṣẹ́ wo ni mufti ní lọ́wọ́ náà tí òfin ní ya ọ̀daràn? bó ló ti rówó tó ná?
Mufti iṣẹ́ wo ló ń ṣe tí ò bá sí wà ọ̀daràn lọ́wọ́ ẹ̀? Ó yẹ kán yẹ̀ díẹ̀ wò, ó yẹ kíjọba gbé ẹ̀ kán tiná bọ̀ díẹ̀ wò pé a fẹ́ mọṣẹ́ tó ń ṣe, kí ni property tó ní ń bolo ti rí, ta ló fún ọ? Ìwọ àtàwọn àáfàá tó ń gbówó ńláńlá dání káàkiri ojú agbo tẹ́ ẹ̀ ń náwó bí ìgbà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ owó, bí ó bá sí pé ẹ̀ ń gbọ́jà tàbí ẹ̀ ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́, ẹni tó ń ṣiṣẹ́ gan ò nírú owó tẹ́ ẹ ní. Wọ́n lọ́mọ yẹn ń kọ́lé lọ́wọ́, tó bá padà kọ́lé yẹn tán síbẹ̀ yìí náà ó ṣàdúrà ń bẹ̀ nílé tí wọ́n fowó ẹ̀jẹ̀ kọ́. Mufti ṣógbọ́n tó sọ. Abdulrahman lódò Ìlọrin pọ́pá aṣọ̀kọ̀ ni ẹ̀yin ẹlẹ́bùn ẹ̀yin oní Yorùbá nation ìwé ẹlẹ́kàánú pásítọ̀ evangelist Christian arára ti rẹ̀ nínú ilé àgbẹ̀gbẹ̀ mùsùlùmí náà fẹ́ẹ̀rù ìṣẹ́gun gbọ́dọ̀ wọ̀nyọ ẹ̀gbọ́n ní o láti fi ọ̀rọ̀ Ràmọ́nì ba Ìlọrin lórúkọ jẹ́ àbí ba àwọn àfáà lórúkọ jẹ́ àbí kẹ́ ẹ sọ pé fẹ́ẹ́ fi ba Islam. Ẹ dákun, mo rò pé ìfọkànsìn màá máa wọlé ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ta ló ń ba Ìlọrin lórúkọ jẹ́? Àbí ọmọ àlè Abdulrahman ló ba Ìlọrin lórúkọ jẹ́? Bí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán náà. Àwọn mùsùlùmí ẹ lọ sásábẹ́ ọ̀rọ̀ Ràmọ́nì sí Ràmọ́nì. Ṣé ìwọ nìkan ni mùsùlùmí? Ṣé ìwọ nìkan ni mùsùlùmí? Kí ni ìdààmú tó dé bá ọ? Èèyàn ṣe tí ò dáa, wọ́n ń bú ìlú ẹ̀, wọ́n ní ẹrú kan ní mú ní gbogbo ẹrú. Ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ báyẹ̀ ẹ̀. Àní ó ṣe wáàsí fáwọn èèyàn kan bẹ̀rù Ọlọ́run. Èwo ni wáàsí togun tìjàtìjà? Ṣé ìwọ nìkan ni mùsùlùmí ni? Ẹ máa jágun bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ Ràmọ́nì ó ní pọ́ìntì mẹ́ta ká gbọ́dọ̀ kìí àlórí. Àkọ́kọ́ njẹ́ Ràmọ́nì ṣe ọ̀dà òṣìṣẹ́ kan lọ́rọ́ mẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ fi kú lọ ẹ̀ẹ́dù bá nà. Ṣé Ìlọrin kọ́ ló ti ṣẹlẹ̀ ni? Tó bá ṣẹlẹ̀ ní Ìbàdàn náà ṣé wọn ò ní sọ ti Ìbàdàn ni? Tí Ràmọ́nì ṣe kò sí ìtumọ̀ tí ì ṣe. Ìkejì kò sẹ́yìn ti kú mùsùlùmí torí tí pásọ̀ náà ṣe tí pásọ̀ ìlọ́sẹ̀ náà wà. Ṣé rí i pé alákatakítí lárákùnrin? Ṣé ọ̀rọ̀ pásítọ̀ là ń sọ ní ìsìn tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Arákùnrin yìí máa ń fẹ́ àwáwí láti sá sábẹ́ àwọn nǹkan kan. Ọ̀rọ̀ yìí kì í ṣe gbogbo mùsùlùmí ló hùwà tí Ràmọ́nì wù lóòótọ́, ṣùgbọ́n ẹrú kan ní mú ní gbogbo ẹrú. Ẹ̀yin tẹ́ ẹ kù lẹ́ máa tó wà ara yín ṣe. Ẹ̀yin tẹ́ ẹ kù. Ṣé bí a rí lára àwọn tó ń sọ kòtòkòtò káàkiri? Nínú wọn náà àwọn kan sọ pé oògùn owó ó dáa, bí èèyàn bá ṣòwò oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣé báwa àfáà náà làwọn yẹn? Bọ́n bá sọ ń pa yẹn náà wà ní wà á rí wí ń bẹ̀. Wọ́n bá ní oògùn owó dáa, wà á rí wí ń bẹ̀. Bẹ́ẹ̀ làwọn pásọ̀ kan náà o. Mò ń bọ̀, àáfàá kan ló sọ eléyìí. Oríṣiríṣi kí ló dé tá à ń sọ kòtòkòtò káàkiri ayé? Kí ló dé tá à sinmi wàhálà? Àwọn àáfàá kan sọ pé àáfàá oníkìní kan oògùn owó ló ṣe, àáfàá àtẹmọ̀dò oògùn owó ló ṣe. Ṣé bá a rí yẹn náà? Ọ̀kan lélẹ́yìí. Ó má bàa wáyé asán, kì í máa ṣe rámbórì sí ni wọ́n ń sọ̀rọ̀. Ìrìnàjò àti jẹ́ èèyàn ò yí sí lóbi já sí pé ní bí o bá rí kíù kan tó kún ìwọ náà fọ́ọ̀mù another kíù, àwọn èèyàn máa tẹ̀lé ẹ torí àwọn èèyàn fẹ́ kan sí fẹ́ ṣoríire. Ẹgbẹ́ wa lẹ́ni tí ó ń sáré àti ṣoríire ó wà rò pé oògùn owó ló kù kóun ṣe, tó bá ṣe oògùn owó yẹn tó là nídìí ẹ jẹ́ ká kì í. Torí pé oògùn owó tóun ṣe tó là yẹn àwọn kan ṣe wọ́n ya wèrè, àwọn kan ṣoògùn owó yẹn wọ́n kú. Tó o bá wà wò pé o fẹ́ ṣoògùn. Ọ̀dà alàgbà Mufti, níbo ló fẹ́ kó gbogbo àwọn eléyìí sí? Kí ló fẹ́ sọ nípa àwọn eléyìí?
ò rí nǹkan kan wé àbí ọ̀rọ̀ jálàbí ò ṣe jálàbí àáfà ẹgbẹ́ ẹ̀ náà tún sọ̀rọ̀ èmi ò mọ̀ bá ṣe sọ̀rọ̀ mufti sí o torí ńgbà míì tí ẹ̀ bá wọṣọ sọ́rùn ó yẹ kán máa yẹ̀ wò dáadáa pé ṣé ó wà òkè. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbógun tì mí níbi iṣẹ́ jálàbí ní 2002 bàbá tó bí mi lọ́mọ ni bàbá mi lé àwọn tó wà nínú ọ́fíìsì jáde o ìyẹn nínú yàrá àwọn kan ṣoṣo tí wọ́n gbà yẹn náà ní o táwọn àti àwọn ọjọ́ ń gbé tí mo ti ń dáwọn àlejò lóhùn dáàbì wa lé wọn jáde ń lè kú lè ní pé táwọn fi kí kéwú ni mo ní o lọ ké o ìran mi ò kí ń ṣoògùn o bàbá lé wọn ìgbà tí màá nù wá dé lálẹ́ níbi òwò tiwọn bàbá wa ń fẹjọ́ mi sùn àbó òrí ní títà òbí kì í ṣe ó sì mọ́ pa ẹ̀ tàbí kí wọ́n ń dáwọn àlejò lóhùn lẹ́ni tí mo ní kó ṣe kí ni kó lọ kéwú bàbá ní àwọn òtí àwọn ọmọ àti iṣẹ́ ìmọ̀ adálejò lóhùn wá di yẹpẹ. 419 ní gbogbo ẹ̀ níbo lẹ ti kọ́ tí wọ́n bá bí ń léèrè ẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ kí lè wá dọ́dọ̀ ẹlẹ́bọ tẹ́ ẹ fi lọ́ọ́ kọ́ débi pé mélòó náà babaláwo mélòó ẹ mọ evidence wọn ẹ máa mú jáde ẹ bú wọn ìlú tí ó bá ti wọ ẹ bú wọn bóyá gbogbo kínní máa dínkù oníkanmọ́ búlù kan tó bá ṣẹlẹ̀ ń bàdàn tó mọ́fítì dàkọ̀ yẹn kán bú wọn kán faṣọ wáyà ọmọ àlè ló kó pópó báyẹ̀ ẹ̀ ọmọ sàn kán mọ́ bú lọ́rin Ìlọrin ìlú mùsùlùmí tó dáa ni ìgbà tí ò sí gbogbo eléyìí kò sẹ́ni tó bú lọ́rin eléyìí máa jẹ́ kí gbogbo àwọn ará Ìlọrin kí wọ́n ṣe ojú lalákàn fi ń sọ́rí sọmọ Ìlọrin kọ́ ni Ramon ni ṣé òní ni ìwọ ti ń rìn tí wọ́n mọ̀ ní Ìbàdàn tí ò jalè ojú ló ń rọ́ ọmọ Ìbàdàn ni mí ṣàfẹ́ forí lálẹ́ ń bẹ̀ ni wọ́n á ní Ìlọrin mèsù jàǹbá kí Ìlọrin torí ẹ̀ máa jà ìtí òkan lọ máa ń yọjú sí mufti ìtí òkan ọkàn máa ń wà unnecessary kankanwo recognition kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bó bá wù wọ́n ká dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ èmi ò ní Gàmbàrí ọmọ sùn rárá kọ́ mọ́ kíran mi ó ń dùn wá dọ́kàn mufti tó o bá lè ronú pìwàdà lónìí tó o mọ̀ pọ́ ọmọ Yorùbá ní ẹ́ dandan kọ́ ni kí ẹnìkan ó ṣe ẹ̀sìn tiẹ̀ ó lè pè ẹ́ sí ìlànà ẹ̀sìn rẹ tó bá wù ú kó tẹ̀lé ọ lílálí èèyàn máa ṣépè fáwọn èèyàn yìí ó lè gbà kó sì dáa tó bá jáwọn kan wá wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ràn ó sì sọ fún wọn pé ìran mi ni mi ì fẹ́ ṣòfò wọn ọ̀run yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan iṣẹ́ tó ń jẹ́ lénìí wọ́n padà fàbọ̀ fún ẹni súyẹ lórí ni ó ti gbàgbọ́ ìtàn ìlú Ìlọrin ni mufti díẹ̀díẹ̀ ó ń pọ̀ jù kò sẹ́ni tó jọ ẹ́ lójúmọ́ ìjọba ò tó bẹ́ẹ̀ ìjọba ń ṣe wèrè lọ́wọ́ ni ìjọba ń ṣe kinní kan ni àwọn tó ń torí wọn ṣé wọn ò ya wèrè sídìí ẹ̀sìn bíi tiẹ̀ yìí wọn à sì mọ̀ ọ́ ń ṣe lédè wọn Arabic àti kéne èdè Israeli àti kéne àwọn wòlíì kan náà wọn ò rí fíṣàn lórí social media àsìkò tó yẹ kẹ́ ẹ fi wá ṣẹ́ṣe fíṣàn wọn ò ṣe rí mo tún sọ àwọn àfáà kan fún Alhaji Wasiu Ayinde níjọ́ méje ẹni wà ní palace tó ti ń jayé ọba ń tiẹ̀ ń jẹ̀bú ẹ wá lójútì rárá bẹ́ẹ̀ bọ́ bá gbé èèyàn kan ò sí jí ó ṣe ṣé wọ́n ló fẹ́ gbẹ́ni yẹn lání ṣé ìwọ ni bẹ́ẹ̀ ni ẹ bá kú tí ẹ bá rẹ̀ bọ́ sí tí ò bá rú bọ́ bá kú ṣé ìwọ ló kú ni mufti anyway olórí orílẹ̀-èdè ń gbà kan rí Ibrahim Badamasi Babangida wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà nínú ayẹyẹ ìwé kíkó jáde tí wọ́n ṣe wọ́n máa ṣe kábíyèsí Olódùmarè òkú àìbínú ìdààmú tó dé bá wa lónìí ìfàsẹ́yìn tó dé bá wa lórílẹ̀-èdè yìí ayé bàbá yìí ló ti bẹ̀rẹ̀ bàbá yìí ló fà wá fún wa
ṣùgbọ́n wọ́n ti tọrọ àforíjì. Ọlọ́run lọ́ba tí dáríjì ẹ̀dá. Àwa lè sọ tiwa ìrọ̀ bọ́lọ́run bá ṣe tá àti dáríjì kọjá pọ́lọ́run fi ṣe pàṣán fún wa ni, kò sí ní tá a fẹ́ ṣe sí. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó kọ́ wa ni pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ṣọ́ra o, ọ̀rẹ́ bó ń bọ̀rẹ̀ rìn ọ̀rẹ́ máa ń fura, ìrọ̀lẹ́ ayé la wà a ò rínú ara wa o. Máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, ìpàkọ́ ò gbọ́ sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ o. Máa jó lọ mò ń wẹ̀. Wọ́n ti padà. Ọ̀rẹ́ tímọ́tímọ́ l'Abíọ́lá àti Babangida. Ìyàwó wọn náà wọ́n súnmọ́ra bíi iṣan ni. Ẹ wo ohun tó gbẹ̀yìn MKO Abíọ́lá. Ó ti lé lọ́gbọ̀n ọdún báyìí o. Ìtẹ́ ẹ̀ jáde lónìí, òkodoro ọ̀rọ̀ jáde lónìí. Kí lo fẹ́ ká sọ nípa ẹ lọ́la? Ọ̀dàlúrú ni ẹ́ ni, ọ̀bàyéjẹ́ ni ẹ́ ni, aláàánú ni ẹ́ ni. Ò ń kọ ìtara rẹ lẹ̀ lónìí. Ọ̀rẹ́ wa, ò ń kọ ìtara rẹ lẹ̀ lónìí. Bí ó ṣe rí lọ́la ẹnikẹ́ni wọn. Ìtẹ̀tọ́ wa ń kọ́ lẹ̀ yẹn kì í ṣe nítorí ara rẹ o. Yàtọ̀ fún pé ó jẹ́ nítorí ara rẹ. Ò ń kọ ìtàn yẹn lẹ̀ nítorí àwọn ọmọ rẹ. Ojú táwọn èèyàn ò fi máa wọ ọmọ Babangida lónìí lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáyé, ìtàn bàbá wọn ni ó sọ. Ìtíwọ́ náà ń ṣe lónìí Mufti, ìtàn tó ń kọ́ lẹ̀ yìí, tó ń pètè ogun, tó ń pariwo ogun, tó ń pariwo kọ́ ọmọ kéékèèké ká máa kọ́ ọ bí wọ́n ti ń yìnbọn bí wọ́n bá ti ń kọ́ kéwú. Bó o ṣe ń encourage àwọn ọmọ pé ilé kéwú ló dáa jù, pé ilé kéwú ò dáa, ò ń sọ fún wọn ká má kàwé. Àbí tó ń sọ kan nígbà tí ìwọ náà ò kà bó ti wulẹ̀ kó kéré mọ́. Má bá yé àwọn ọmọ kéékèèké jẹ́. Àwọn ọmọ kéékèèké tí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe, tí wọ́n ń gbọ́ àwúrò àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí, tí ọpọlọ wọn ò gbé, wọ́n máa rò pé tó dáa ló ń sọ jáde lẹ́nu. Ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀sìn Islam, ẹ bá Mufti sọ̀rọ̀. Ẹ pe Mufti sí àkíyèsí pé òun nìkan kọ́ ni Mùsùlùmí. Kó fi àwọn tó mú Mùsùlùmí wálẹ̀ sáyé wọn, kó má jẹ́ ká kógun ja ọmọ Yorùbá. Ọ̀dọ̀ Mufti ni ogun fẹ́ gbà wọlé Yorùbá. Ogun ẹ̀sìn sì ni. Bó bá dé, ọlọ́mọ ò ní mọ́mọ́, ọlọ́kọ ò ní mọ́kọ, aláya ò ní máya. Ọ̀run Yábọ̀ kì í sọ̀rọ̀ èèyàn kan o. Mo dẹ̀ ń fi àsìkò irọ́ àbúrò mi Kafilat Aja Kaula, bí mo ṣe pè ń Kafila ó kó sí mi lẹ́nu ni. Aja Kaula ó lè mọ́mọ́ mi dáadáa torí yóò ti pẹ́. Ó ní ìdí tí mo sì fẹ́ rọ̀. Torí gbà tèmi mọ̀ nílé ààrẹ, mo dàgbà bẹ̀, ó lè mọ̀ rántí mọ́. Bàbá wọn ni chief imam Ọ̀yọ́ state ń gbà kan. Èèyàn jẹ́jẹ́ ni o, àní rìn kórí ó máa gbìn. Kò tí ì sẹ́ni náà láyé tó máa rìn torí ò ní mì tí ò ní jí. Ẹ bá ń ṣí ètò yìí kọ́dọ́dọ̀ Alájà Kaula. Gbogbo à ń kọ petition òun àti bí wọ́n ṣe sọ allegedly Alhaji Akeugba Gold Taofeek ọmọ Ìbàdàn lèmi náà ní kànìké. Bálájà Kaula bá ń gbọ́ tó bá ń wojú yẹn yóò máa rántí. Bọ́ bá mọ Yàyà Sọ̀fẹ́ tó mọ Alhaji Lukman ẹgbẹ́ chairman local government ọmọ bọ̀dọ̀ ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bọ̀dà Mọ́ṣúdì Àfá Ọ̀yọ́, àwọn ẹ̀gbọ́n wa nù yóò máa rántí báyìí. Ṣé rí i tó ń ṣẹlẹ̀ nínú àwùjọ mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí? Ó ń tàbùkù ẹ̀sìn Islam ni. Wàhálà tó ń lọ láàrin Alájà Kaula àti Taofeek Akeugba Gold Alhaji, ẹ pera yín sí kọ̀rọ̀ àbí káwọn mùsùlùmí òdodo kán pè yín, àwọn àgbààgbà ìsìn kán bá yín sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ti jẹ́. Ilé ẹni láti jèkúrẹ́ onídodo, láti jẹ èkúté onídodo. Bó bá jẹ́ lóòótọ́ l'Alhaji Akeugba Gold ń lépa ẹ̀mí Alájà Kaula, tó bá sì jẹ́ lóòótọ́
alájà Kaola ṣetán láti gbomi ìjà kaná pẹ̀lú alájà Akeugba Gold. ẹ̀ ń lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn Islam ni o. nígbà tí ọmọ ẹ̀yin olórí ìjọ méjì bá ń jà, kí lẹ fẹ́ káwọn ọmọ ìjọ yín kan ṣe fúnra wọn, kán náà máa bára wọn jà? àrò ogun kan tó nù o, ọ̀tọ̀ lógun tọ̀dọ̀ yín o. ọkùnrin ni Alhaji Taofeek Akeugba Gold, ó lè mọ̀mọ́ mi mọ̀mọ́ náà dáadáa. ọkùnrin ni ẹ ṣiṣẹ́ ọkùnrin, ẹ̀mí ẹnìkan kan ò ní í bọ́. ègbé ni fún ẹni tí ẹ̀mí ènìyàn ń bọ́ látọwọ́ ẹ̀. bá a bá jẹ́ni tó gbẹ̀sìn lóòótọ́, ọkàn wa ló yẹ kẹ́sìn wa o. ẹ jẹ́ á fi ẹ̀sìn wa sínú ọkàn wa. bá a bá ní ìjọ tá à ń ṣe ìjọsìn pẹ̀lú àwọn èèyàn, ẹ má jẹ́ á sọ di kólekóle, ẹ má jẹ́ á sọ di kò gbagídí, a máa fagídí mú ni. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ké tantan nínú ẹ̀sìn, gbogbo yín, ọ̀pọ̀lọpọ̀ yín ló ní àwọn ẹrẹ̀ díẹ̀díẹ̀ lábẹ́ ẹsẹ̀. wọ́n ní ìdọ̀tí lọ́wọ́ tó jẹ́ pé bí èèyàn bá ṣí ìdí yín wò, ohun aburú tó máa wà ń bẹ̀ máa pọ̀ gan. ó máa pọ̀ gan, àtẹ̀sìn kìrìsìtẹ́nì o, àti tàbáláyé o, àti ti mùsùlùmí o. ẹ̀sìn mi rádaràda yìí ó tó gẹ́ o. Babangida ti ní kẹ́ ẹ foríjà wọn o, Ọlọ́run padà gbé orílẹ̀-èdè yìí sókè o. ẹ̀yin òṣèlú ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Olódùmarè, ẹ bẹ̀rù Ọlọ́run o. enough of à ń gbọ́ fission, à ń rí fission sórílẹ̀-èdè Nàìjíríà. ẹ rí dáadáa sí i, ẹ jẹ́ kó ṣe, ẹ tiẹ̀ jẹ́ kí fission yín ṣe. bí wàhálà kan bá ṣẹlẹ̀, ẹ ládùúrà. ìlú tí wọ́n ti mẹ́sìn méjèèjì wá, wọn ò gbàdúrà torílẹ̀-èdè Nàìjíríà. kí lè à ń tanra wa jẹ fún? ṣé àdúrà ló pa wá láti fi bá Ọlọ́run rìn lóòótọ́, ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ àdúrà ni tó ń ṣe wá? ẹ jẹ́ àdójúkọ tó ń ṣe wá. ẹni tó wà nù ilé ìjọsìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò dẹ̀ rí ṣe, tó dẹ̀ fẹ́ dáadáa mẹ́wàá, ṣáàdúrà lọ́rọ̀ ẹ̀ nílò àbí kó jáde kó wá ṣe gidi ṣe, kíjọba ó dẹ̀ pèsè iṣẹ́. ṣe ìrọ́nà tá à ń gbà ṣera wa, ìjọba nú ẹ̀ ó nínú ẹ̀ o, ó ń lọ́wọ́ ń bẹ̀ o. bí ìlú ìṣèdá lónìí, gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀. Ṣeun Agboola lórúkọ tèmi láti Ìjùgbà Master Channel. a tún máa tẹ̀síwájú ńgbà míì. ẹ jẹ́ á pera wa o, ká bára wa sòótọ́ ọ̀rọ̀. ẹ jẹ́ á ṣera wa lóṣùṣù ọwọ̀, ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjikìji. àní kó sọ́wọ́ àwọn ará bí o, àjìnígbé ò ní jí wa gbé. tọ́ ẹ ṣé.